adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ó jẹ́ ìbùkún ńlá gbà láti lè pín ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú wa. Mo fẹ́ gbà pé ẹ mú Bíbélì yín dání. Lẹ́yìn wàásù yìí wọ́n pè yín sí ibì kan fún ènìyàn bíi 100 tí ó bá kọ́kọ́ wá. Mo ní ẹ̀bùn Bíbélì tí mo fẹ́ fi lé yín lọ́wọ́ ká sì lo bóyá bí ìṣẹ́jú mélòó láti gbàdúrà papọ̀ ní àárín gbùngbùn ìlú Ìbàdàn ní ọjọ́ ìṣẹ́gun tí ó ń bọ̀ yìí. Gbọ́n mo kọ́ fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa ní ìdí tí mo fi fẹ́ kẹ́ wá gba Bíbélì. Bíbélì sọ fún wa nínú ìwé Sámúẹ́lì kejì orí 23. 2 Samuel 23. Sámúẹ́lì kejì orí 23. Mo fẹ́ ka ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10. Bíbélì sọ fún wa ní Sámúẹ́lì kejì orí 23 ẹsẹ̀ 9 pé ẹni tí ó tẹ̀lé ni Eliasari ọmọ Dodo ará Ahohi, ọ̀kan nínú àwọn alágbára ọkùnrin 3 tí ó wà pẹ̀lú Dáfídì nígbà tí wọ́n ń pe àwọn Filistini ní ìjà, àwọn tí ó kó ara wọn jọ sí ibẹ̀ láti jà. Àwọn ọmọkùnrin Israẹli sì ti lọ kúrò. Òun sì dìde, ó sì kọlù àwọn Filistini títí ọwọ́ fi kún un, ọwọ́ rẹ̀ sì lẹ̀ mọ́ idà. Ẹ gbọ́ gbólóhùn yẹn lẹ́ẹ̀kan sí. Ọwọ́ rẹ̀ sì lẹ̀ mọ́ idà. Olúwa sì ṣiṣẹ́ ìgbàlà ńlá ní ọjọ́ náà. Àwọn ènìyàn sì yí padà lẹ́yìn rẹ̀ láti kó ìkógun. Mo fẹ́ bá a sọ̀rọ̀ lórí ohun tí mo pè ní jẹ́ kí ọwọ́ rẹ̀ lẹ̀ mọ́ idà. Jẹ́ kí ọwọ́ rẹ̀ lẹ̀ mọ́ idà. Ẹ ṣé Ọlọ́run tó dára fún àǹfààní yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó ti tẹ́tí sí ọ̀rọ̀ yín ní ìgbà kan rí àtàwọn tí wọ́n ń tẹ́tí ní àkókò yìí. Mo gbàdúrà pé kí ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó ran ayé wa lọ́wọ́. Kí ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó jẹ́ ìbùkún fún ọkàn wa. Ẹ jọ̀ọ́ lẹ́yìn ọ̀rọ̀ yìí kí a lè ṣe ìpinnu tó yẹ ká ṣe. Ẹ mọ́ gba ẹnu mi sọ̀rọ̀ kó sì yin ara rẹ lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ibi tí a kà yìí ó sọ̀rọ̀ nípa àwọn akọni tí ó bá Dáfídì ṣiṣẹ́ papọ̀. Wọ́n ìlà tí mo mú jáde nínú ọ̀rọ̀ yìí ó jẹ́ ìlà tí ó ti pe ayé mi gangan fúnra mi ní ìjà lórí lílo idà. Kí ni idà ní ayé òde òní? Tàbí kí ni a lè pè ní idà láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá? Ohun tí a lè pè ní idà òun náà ni Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì sọ pé kí a mú idà ẹ̀mí tí ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Bíbélì sọ pé Eliasari yìí ó jà, òun nìkan ló dá dúró, kò sẹ́yìn kankan lọ́dọ̀ rẹ̀ láti gbèjà rẹ̀. Nígbà tí gbogbo wọn jọ pera wọn níjà, ó sì múra sí ìjà náà. Ó jà ogun yẹn, ó sì jà ní àjàyè. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó jà ogun náà tán, kò sọ idà nù. Bíbélì wípé ọwọ́ kún lóòótọ́, ṣùgbọ́n bọ́wọ́ ṣe kún tó, ó rí dájú pé ohun tóun gbámú, tóun dìmú ṣinṣin tí kò sọnù lọ́wọ́ òun náà ní idà. Kí ni ìdí? Ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ti ṣẹ́gun kan tàbí òmíràn nínú ìgbé ayé Kìrìsìtẹ́nì wa, a máa gbàgbé ń tá a lò láti fi ṣẹ́gun. Fún ìgbé ayé Kìrìsìtẹ́nì, ẹ nílò láti mọ̀ dájú pé idà ẹ̀mí ó ṣe pàtàkì lójú ogun. Gbogbo wa la nílò rẹ̀. Kí ni idà ẹ̀mí? Ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni idà ẹ̀mí? Bíbélì. Mo ti wá rí pé ayé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ wa àlálà ń tẹ̀lé káàkiri. Ọwọ́ wa kò lẹ̀ mọ́ idà. Ọ̀pọ̀lọpọ̀ wa ìran là ń wá káàkiri. Ọwọ́ wa kò lẹ̀ mọ́ idà. Ọ̀pọ̀lọpọ̀ wa àsọtẹ́lẹ̀ là ń wá káàkiri. Ọwọ́ wa kò lẹ̀ mọ́ idà. Ọ̀pọ̀lọpọ̀ wa ìrírí là ń wá káàkiri. Ọwọ́ wa kò lẹ̀ mọ́ idà. Ìta bá wà wò nínú eré orí ìtàgé, bóyá àbí bí àwọn èèyàn tó ń ṣe eré orí ìtàgé bá ṣe ṣe, òun la ṣe ń gbé ìgbé ayé wa. Àwọn ènìyàn là ń tẹ̀lé, a kò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ohun tá a sì nílò ní ayé wa kò ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. Arákùnrin kan tó ń pè ní Walter Scott, ó ní ìwé kan péré ni ó wà tí í ṣe Bíbélì.
ó ṣàlàyé pé ìwé yìí ó ní ìwé mẹ́rìndínláàádọ́rin mìíràn nínú rẹ̀ tí àwọn ènìyàn tó dà bí 40 tí Ọlọ́run lò wọ́n láti kọ. Ó ní òǹkọ̀wé kan péré tí ṣe Ẹ̀mí Mímọ́ tó gba ọwọ́ àwọn ẹlòmíràn kọ síta kí a lè rí. Ó jẹ́ ìwé tí a pamọ́, ó jẹ́ ìwé tí ó pé, ó jẹ́ ìwé tí ó kún, ó jẹ́ ìwé tó yẹ pé ó máa ń sojú abẹ níkò, kì í pẹ̀pẹ̀ rárá. Ó jẹ́ ìwé tí ó jẹ́ pé kò sí àṣìṣe nínú rẹ̀. Ó jẹ́ ìwé tó yẹ pé ó jẹ́ òtítọ́ títí dé òpin. Orin Dáfídì 17. Yes, ẹsẹ̀ keje wípé fi ṣe ìfẹ́ rẹ hàn mí, ìwọ tí ó fi ọwọ́ ọ̀tún rẹ gba àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ lọ́wọ́ àwọn tí ó dìde sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ogun ni awáyé wá jà. Ìdánwò, ìpèníjà, èṣù, ayé, ẹ̀ṣẹ̀ ń dojúkọ wá. Ìbẹ̀rẹ̀ ti wá rí táwọn èèyàn tí wọ́n bá ti wá ń gbàdúrà, wọ́n wà mú bẹ́ẹ̀lì báyìí, wọ́n á máa ṣe báyìí, wọ́n máa ṣe báyìí, wọ́n máa ṣe báyìí. Ẹlòmíì bá fẹ́ sùn tàbí tá a bá ṣe ìbímọ, wọ́n ó sì sáàmù sórí ìgbèrí ọmọ. Ṣé kí n ràn lọ́wọ́? Nítorí o nílò kọ́ yẹn. Nítorí tí a kọ́ pé lo nílò. Torí pé báyìí ni ọ̀rọ̀ Ọlọ́run wí, òun ni lo nílò. Nígbà tí èṣù wá Jésù lọ nínú ìwé Mátíù 4, Jésù wí pé a kọ́ pé ènìyàn kò gbọ́dọ̀ wà nípa àkàrà nìkan, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tó tẹnu Ọlọ́run jáde. Ìpèníjà ní fún èmi àti ẹ pé a nílò láti wà nípa ọ̀rọ̀ Ọlọ́run. O nílò láti wà láàyè nípa kí ni ọ̀rọ̀ Ọlọ́run. Tí o bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run nínú, ó ń tan ara rẹ jẹ. Bíbélì pè ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Nǹkan àkọ́kọ́ tó pè tí mo fẹ́ ká ṣàkíyèsí náà ni pé ó pè ní dígí. Ìwé Jákọ́bù 1. Jákọ́bù 1 ẹsẹ̀ 22. Bíbélì wípé ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí ó má sì ṣe jẹ́ olùgbọ́ nìkan, kí ẹ máa tan ara yín jẹ. Nítorí bí ẹnìkan bá jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà tí kò sì jẹ́ olùṣe, ó dàbí ọkùnrin tí ó ń ṣàkíyèsí ojú ara rẹ̀ nínú àwò jíjí. Nítorí ó ṣàkíyèsí ara rẹ̀, ó sì bá tirẹ̀ lọ lójú kan náà, ó sì gbàgbé bí òun ti rí. Yóò fi hàn wá bá a ṣe rí. Yorùbá ní kò sílẹ̀ jẹ́ inú fọ́tò, béèyàn bá ṣe dúró náà ni ó ṣe bára rẹ̀. Ṣùgbọ́n téèyàn bá wà nínú dígí, téèyàn bá rí dígí wo ara rẹ̀, yóò lè wo ibi tí àbàwọ́n bá wà àti ibi tí ọ̀rọ̀ òun kò ti bọ́ sí àti ìmúra òun kò ti lójútùú. Yóò lè ṣe àtúnṣe ìmúra rẹ̀ kó lè dùn wò nígbà tó bá jáde lọ. Bákan náà ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ fún wa. Ó jẹ́ dígí tí ó ràn án lọ́wọ́ láti lè ṣe kíni o, láti lè rí bí a ṣe rí. Ọ̀rọ̀ Ọlọ́run kì í kàn ṣe dígí nìkan, ṣùgbọ́n Bíbélì pè ní òòlù. Jeremáyà 23 ẹsẹ̀ 29. Jeremáyà 23 ẹsẹ̀ 29. Bíbélì wípé ọ̀rọ̀ mi kò á dàbí iná lé Olúwa wí, àti bí òòlù irin tí ń fọ́ àpáta túútúú. Kí ni nǹkan tó lé ní tí ó dàbí pé ọkàn rẹ ó ti yí ìgbìlẹ̀ lórí? Ohun tó nílò láti bọ́ fọ́ túútúú, ó ní kí ni o? Ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì tún pè ní nǹkan míì nínú ẹsẹ̀ yẹn, ó pè ní kí ni o? Iná. Kì í kàn ṣe pé ọ̀rọ̀ Ọlọ́run kàn jẹ́ dígí nìkan, Bíbélì tún ní ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ni o? Iná. Àwọn nǹkan tí kò yẹ kó wà lára wa tí ó ti so mọ́ wa, àwọn jàǹkáríwọ̀, iná ni ó ṣe kí ni o? Iná ọ̀rọ̀ Ọlọ́run ló lè ṣe kí ni o? Ló lè bá wa já dànù. Yẹ kí n tún fi nǹkan míì hàn ọ́ tí Bíbélì tún pè ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì tún pè é ní ìmọ́lẹ̀ àti fìtílà. Orin Dáfídì 119, Psalm 119 ẹsẹ̀ 125. Ó ní ọ̀rọ̀ ẹni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ṣé o fẹ́ fẹsẹ̀ kọ? Ṣé o fẹ́ ṣìnà? Ṣé o fẹ́ rìn nínú òkùnkùn?
nínú ayé tó kún fún òkùnkùn biribiri yìí, ohun tó nílò náà ní kíni o? Ọ̀rọ̀ Ọlọ́run. Fìtílà ni àti ìmọ́lẹ̀. Ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbé, ká má bàa ṣẹ̀ṣẹ̀ kọ, ká má bàa ṣìnà. Dígí ni, òòlù ni, iná ni, fìtílà ni, ìmọ́lẹ̀ ni. Bíbélì tún pè ní oúnjẹ. Pétérù kínní orí 2 ẹsẹ̀ 2. Bíbélì ní bí ọmọ titun kí ẹ sì fẹ́ wàrà ti ẹ̀mí náà, èyí tí kò lí ẹ̀tàn, kẹ́yìn kí ó lè máa ti ipasẹ̀ rẹ̀ dàgbà sí ìgbàlà. Ǹjẹ́ o fẹ́ dàgbà nínú ẹ̀mí? Wàrà ẹ̀mí, oúnjẹ ẹ̀mí tó nílò láti dàgbà, ó ní kí ni o? Ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ni wàrà. Ó ní gbogbo àwọn àdídùn tó ń ṣara lóore. Ó ní gbogbo ohun tí yóò jẹ́ kó lè dàgbà bó ṣe yẹ kó dàgbà. Ó ní gbogbo ohun tí yóò sọ dá ohun tó yẹ kó dà. Hébérù sì pè ní idà. Ó ló mú ju ìdàkídà òun lójú méjì lọ. Ìwé Pétérù tún pè ní irúgbìn. Jẹ́ pé tí a bá gbìn sínú ayé wa, Pétérù kínní orí 1 ẹsẹ̀ 23 ló wí bẹ́ẹ̀. Yóò ràn wá lọ́wọ́. Orin Dáfídì orí 119 ẹsẹ̀ 11 pé ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ìdí tó fi ń gbé nínú ẹ̀ṣẹ̀ ó ní pé kò sọ̀rọ̀ Ọlọ́run láyà rẹ̀. Ní àpẹ́ yìí, mo gbọ́ tí ajínrere obìnrin kan ní hallelujah lówó di Jẹ́ríkò. Ǹjẹ́ ẹ mọ̀ pé kò sínú Bíbélì bẹ́ẹ̀? Ní àìpẹ́ yìí, mo gbọ́ tẹ́nìkan ní olè apá ọ̀tún lólè tí ó wí pé bàbá rántí mi ní ìjọba rẹ. Jésù sọ pé lónìí ló pàdé mi ní paradíṣe. Ǹjẹ́ ẹ mọ̀ pé Bíbélì kò sọ fún wa bóyá olè apá ọ̀tún ni tàbí olè apá òsì. Oríṣiríṣi òun ni a ti kà nínú Bíbélì. Ẹlòmíì ò ní a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ tí dé ìran 4. Ṣùgbọ́n wọn ò kà nínú Bíbélì pé a tún ti kọ́ pé àwọn bàbá jẹ èso, àwọn ọmọ ní eyín kan, pé a kò ní parú òwe bẹ́ẹ̀ mọ́ ní Ísírẹ́lì. Nígbà tí o mọ Bíbélì, wọ́n máa bẹ̀ṣẹ̀ wò lára rẹ̀ ni. Bó lọ́nà ọmọkùnrin ò ṣe ní yọ́, ọ̀rọ̀ Ọlọ́run ló nílò. Kí wá ló nílò láti ṣe sí ọ̀rọ̀ Ọlọ́run yìí? Ẹni máa kà á. Ìbùkún ni fún ẹni tó bá kà á gan. Ìbùkún kan bẹ nínú kíkà. Ìbùkún kan tún bẹ nínú pé o kọ sórí. Ìbùkún kan tún bẹ nínú pé òun ṣàṣàrò nínú rẹ̀. Ìwé Jóṣúà orí 1 ẹsẹ̀ 9. Ó wí pé ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ. Gbọ́wọ́ ó máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru, kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere. Nígbà náà ni yóò sì dára fún ọ. Ǹjẹ́ o fẹ́ jẹ́ kí ọ̀nà rẹ kí ó jẹ́ ọ̀nà rere? Ǹjẹ́ o fẹ́ kí ó dára fún ọ lọ́nà tọ́lọ́run fẹ́ gbà kó dára fún ọ? Ìwé òfin kò gbọdọ̀ kúrò lẹ́nu rẹ̀. Ṣàṣàrò nínú rẹ̀ kí o sì pa á mọ́. Ohun tá a nílò nínú ayé rúdurùdu yìí tí ọ̀nà wa yóò fi tọ́, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Kà á, kọ ọ sórí, ṣàṣàrò nínú rẹ̀ kó o sì gbọ́ràn sí òfin rẹ̀. Yóò ran ayé rẹ lọ́wọ́ ju bó o ṣe lérò lọ. Agbára ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run.
ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. Agbára ńlá ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tó nílò ni pé má fi tolé mọ́, má wéléwé, má pọ̀n ní ẹ̀mí lóòkù. Ẹlòmíràn bá lọ léèsìn yóò pọ̀n Bíbélì ni. Ó ní mo níkan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ijó ló kárí. Àwọn ìlérí ń bẹ níbẹ̀ fún ayé rẹ. Àwọn ìbániwí ń bẹ níbẹ̀ fún ayé rẹ. Àwọn ìlérí tó dára. Ìlérí bíi kẹ́pẹ̀ mi, èmi ò dán Ọlọ́run, èmi ò fún ṣọ́nlá àti alágbára tí ìwọ kò mọ̀, èmi ò fi hàn ọ́. Ìlérí bíi ìgbà Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín. Ìlérí pọ̀ níbẹ̀. Ìwé Àìsáyà ní èmi ó ràn ọ́ lọ́wọ́. Ó lé mi ó fọwọ́ tó òdodo mi gbé ọ̀rọ̀. Ìlérí pọ̀ níbẹ̀. Ṣùgbọ́n bí a ṣe wà yìí, tó o bá ti délé wòlíì, ọkàn rẹ ò tí ì balẹ̀. Tí wọ́n bá ti sọ pé kó o mú owó wá kí wọ́n sọ̀rọ̀ àṣẹ sáyé rẹ, o ò tí ì rò pọ̀rọ̀ rẹ lè lójútùú. Ohun tó sì lè mú ojútùú bá ọ̀rọ̀ ayé rẹ àti àwọn nǹkan tí ó ń yọ ọ́ lẹ́nu, òun ni ìwé mímọ́ yìí. Ó ní gbogbo ìdáhùn, ó ní gbogbo ọ̀nà àbáyọ, ó ní gbogbo òtítọ́, ó ní ó ràn ìgbàgbọ́ rẹ lọ́wọ́, ó ní ó mú ọ dàgbà sókè, yóò fi ọlọ́kàn balẹ̀ tó bá gbọ́rọ̀ ìláyé òde òní. Èèyàn gan wò títí pé kí wá láyé dà yìí. Àwọn ìròyìn ńláńlá tá a máa gbọ́ yẹn, pàápàá àwọn tí wọ́n máa ń kà fún wa láwọn ọ̀sán, wọ́n máa ń lágbára létí èèyàn. Tá a bá fetí gbọ́rọ̀ owó, tá a bá fetí gbọ́rọ̀ báwọn èèyàn ṣe ń ṣoògùn owó, tá a bá fetí gbọ́ oríṣiríṣi nǹkan, ọkàn wa kò balẹ̀, kò sí àlàáfíà kankan fún wa. Ìwé mímọ́ yìí ó ní ìròyìn ayọ̀ tó ń fini lọ́kàn balẹ̀. Ó ní ìdánilójú ìrètí tí ó múni kúrò nínú àìnírètí. Ìwé mímọ́, Bíbélì, ó ń sọ̀rọ̀ nípa ìyè àìnípẹ̀kun. Ó fi yé wa pé ìyè àìnípẹ̀kun ẹ̀bùn ọ̀fẹ́ ni. Róòmù orí 6 ẹsẹ̀ 23 sọ pé ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Ó fi yé wa pé ìyè àìnípẹ̀kun yìí fún àwọn ẹlẹ́ṣẹ̀ ni. Ó fi yé wa pé ìyè àìnípẹ̀kun yìí ẹni tó bá ti ní kò lè ṣègbé mọ́. Jòhánù orí 9 ẹsẹ̀ 22 ní mo fún wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò sì ṣègbé mọ́ láéláé. Bí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ pé mọ́ bá ṣe kí ni, pé mọ́ bá ṣègbé, mọ́ kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Gbogbo òwe yòókù ni ò ní ìyè àìnípẹ̀kun nínú. Ìwé mímọ́ yìí fi yé wa pé a lè ní ìyè àìnípẹ̀kun. Kókó tó wà ńbẹ̀ ni pé ǹjẹ́ o tiẹ̀ ní ìwé mímọ́ yìí? Kókó kejì ni pé ǹjẹ́ o ń kà á? Ìwé mímọ́ yìí ó ń fi Jésù hàn wá, ó ń fi agbára rẹ̀ hàn wá, ó ń fi ìwàláàyè rẹ̀ hàn wá, ó ń fi ọ̀nà rẹ̀ hàn wá, ó ń fi ìpadàbọ̀ rẹ̀ hàn wá. Ìwé mímọ́ ló jẹ́ ká mọ̀ pé ayé ìkọ́ ló mọ fún wa ìrètí ìjọba ọ̀run níbi tí kò ti ní sí ẹkún òun ìpayín kékeré, torí pé ó fi Jésù Kristi ọ̀nà òtítọ́ àti ìyè hàn wá. Ó fi Jésù Kristi ìmọ́lẹ̀ ayé hàn wá. Ó fi Jésù Kristi ojú ọ̀nà hàn wá. Èyí tó fi ń wọ́ ọ̀nà kiri tó fi ń ṣe pé Ọlọ́run ọba afinimọ̀nà fi mí mọ̀nà. Ìwé mímọ́, ọba afinimọ̀nà ti kọ ọ̀nà síbẹ̀ fún ọ.
ní ọ̀túnla dédé aago 10 àárọ̀ màá wà ní car wash junction bus stop Independent Baptist Church Ìjókòdó car wash bus stop ní aago 10 títí tí wọ́n fi pín bíbélì àtòyìnbó àti yorùbá tó bá ti pé 100 ẹni tó bá ti wá màá fi lé lọ́wọ́ ẹni tó bá fẹ́ ká gbàdúrà pẹ̀lú òun ìkan náà àwọn òṣìṣẹ́ wa yóò gbàdúrà pẹ̀lú rẹ̀ tí wọ́n bá sì ti gbàdúrà pẹ̀lú rẹ̀ tán wọ́n máa lọ. A ní bíbélì yorùbá pọ́nbélé tá a fẹ́ fún yín fún ẹ̀yin tó wù yín láti kà lóde òyìnbó a ní bíbélì òyìnbó tá a fẹ́ fún yín ṣùgbọ́n 100 péré la fẹ́ pín ní àkókò yìí níjọ́ mi a ó tún pín tó o bá ti ní bíbélì mọ́ wulẹ̀ wá ṣùgbọ́n ọ̀wọ́ tó o ní bíbélì tàbí tọ́mọ rẹ kan nílò bíbélì tó o sì lè ráàyè ní ọjọ́ ìṣẹ́gun ọ̀túnla òde yìí ní Independent Baptist Church car wash junction ní Ìjókòdó ní déédéé aago 10 àárọ̀ a ó fi bíbélì kan lé ọ lọ́wọ́ Genesis dé ìfihàn ni bẹ́ẹ̀ bá ṣe dé sí ni kì í ṣe pé ẹnìkan wá dé ànífì kankan pamọ́ dé èèyàn ṣùgbọ́n nínú ìwé mímọ́ ilé ẹ̀kan mo sọ fún wa pé o lè mọ ìyè pé o ní ìyà nípẹ̀kun o lè ní ìdánilójú ọ̀run bó o lọ sì ṣe lè ní ìdánilójú ọ̀run kó o gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà rẹ tàlẹ́ni tó lè gba Jésù lólùgbàlà rẹ ẹni tó ti mọ̀ pé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó sì mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ òun jẹ̀bi ikú ọ̀run àpáàdì gbọ́ pé Jésù kú asín ó sì jí dìde nítorí wa tó o bá lè pe Jésù sọ́kàn rẹ yóò fún ọ níyà nípẹ̀kun yóò sì sọ ọ̀dọ̀ mọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ṣàké pe orúkọ Olúwa là ó gbàlà o lè ké pe tọkàntọkàn níbi tó wà yẹn ṣàlàyé fún bó o ṣe wà yẹn pé Jésù mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí mo sì jẹ̀bi ikú ọ̀run àpáàdì Jésù mo gba ẹ̀bùn rẹ tí ṣe ìyà nípẹ̀kun fún ara mi lónìí Jésù mo dúpẹ́ torí pé o fún mi níyà nípẹ̀kun lọ́fẹ̀ẹ́ Jésù Olúwa wa àmín. Tí car wash junction yẹn tí kò bá yé wa tàbí bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ gba Jésù ní àṣálẹ̀ ẹ sì fẹ́ sọ fún wa pé ní ẹ̀yìn ètò yín mo gba Jésù Kristi lónìí ẹ lè pọ̀ wá sórí 070 38 08 56 52 070 38 08 56 52 tàbí 070 87 68 21 22 070 87 68 2122 tàbí WhatsApp wa lórí 070 55 30 74 92. Má gbàgbé pé ní ọ̀túnla ní aago 10 àárọ̀ tí tá fi pín 100 bíbélì ní èdè òyìnbó àti ní èdè yorùbá tá a bá ti pín tán ó dàbọ̀ nù a tún fún yín níjọ́ mi tá a tún lè fún yín ní bíbélì sí i ṣùgbọ́n mò ń sọ fún ọ pé bíbélì ṣe pàtàkì gan yóò sì ràn ọ́ lọ́wọ́ tó o bá nìkan mo fẹ́ bùn ọ nìkan wá bó ṣe bá mi níbẹ̀ èmi gangan màá wà níbẹ̀ láago 10 àárọ̀ lọ́tùnla nípa oore ọ̀fẹ́ Kristi ẹ ṣé tí ẹ tẹ́tí ó dàbọ̀. Adùn ní létí wa.